máa ń gbọ́ pé Ọlọ́run má jà rí ogun elénìyàn amẹ̀bọ náà pè bẹ́ẹ̀ àti pé ambassadorship last year ni àti pé year ni àti 6 months ago èwo lẹ́yìn rí gbà ṣebí na she get her ambassador bẹ́ẹ̀ ni na she get her ambassador if it's not important do you think she will post it pé kéèyàn tiẹ̀ fi yín lẹ̀ kéèyàn máa sọ̀rọ̀ doesn't mean that I've been trying to avoid this but since we're already there let us talk about it amẹ̀bọ̀ ṣó o fẹ́ tàgbò ni kí ló dé tó yẹ lẹ́nìí náà ṣó o tún fẹ́ lọ tàgbò ni kí ló dé tó yẹ lẹ́nìí lẹ́yìn Sisi Alagbo ò ṣe fọmọbìnrin yìí lẹ̀ ṣó dó ọkọ ẹ ni ẹ má gbà mí o irú ogun ìdílé wo ló ń tẹ̀lé amẹ̀bọ̀ iná torí Ọlọ́run because I don't understand ó ní ẹ máa gbọ́ nǹkan tí wèrè sọ ó ní ambassador endorsement gone wrong ìwọ náà nìkan burúkú àjálù burúkú máa ń jálù ìwọ nìkan ní pìtìpìtì ayé máa ń dé bá amẹ̀bọ̀ ìwọ nìkan lójú ẹ̀ kì í ríre tó jẹ́ pé ibi ló máa rí for the days of your life ó ní ambassador endorsement gone wrong àwọn tó gba ambassador lọ́wọ́ wọn complain ní ìmọ̀ tiẹ̀ tó jẹ́ pé ìwọ náà ló máa ṣọ́yàn kiri àìníṣẹ́ lọ́wọ́ ọkùnrin tí ìlú òyìnbó tó fẹ́ẹ̀lì you are a failure you can never make it àmúgbọ́ you are a failure kí ló dé tó yẹ lẹ́nìí ní question wọn ni lẹ́yìn Sisi Alagbo ṣó fẹ́ kàbùkù ni kí ló dé tó yẹ lẹ́nìí ní lẹ́yìn Sisi Alagbo ó ṣàtìtì 3 sum ayé ti rí wọ́n dẹ̀ ti bá wí ó dẹ̀ move on torí Ọlọ́run Ọlọ́run ṣé o tún fẹ́ lọ bá wọn ṣe inú 3 sum ni kí ló dé tó ṣàwà you are on this woman's case kí ló ṣẹlẹ̀ náà ṣé ìwọ náà fẹ́ ṣe àbóòdì toast ẹ̀ tí ó gbà fún ẹ jẹ́ ká mọ̀ ọ́ sí yàn ká lè mọ ibi tí kìíní gbogbo obìnrin ló ń bá jà bí ó dẹ̀ ti toast Dorcas ṣe wọ́n kọ́kùnrin ní amẹ̀bọ̀ ó ti lè toast Dorcas má gbà kún ó ti lè toast bí ó kúkú ti lè toast Alábìkẹ́ má gbà fún ó kúkú ti lè toast Sisi Alagbo kíyẹn náà má gbà fún because it's so obvious pé olórí burúkú aláyé bàjẹ́ yìí destroying women's life ẹ ti máa mọ̀ pé àwọn ọkùnrin ni ẹ amẹ̀bọ̀ kò sí nǹkan tí anybody lè sọ because you take it too extreme you are a extremist you are the devil you are the Satan on this social media tó bá ti mí ènìyàn báyìí kéèyàn máa ti ṣàṣìṣe kan báyìí ó ti máa jókòó lórí life ẹnìyẹn bíi pé òòrílé ayé wá pé ayé ẹ ti parẹ́ ṣé nǹkan táwọn ọkùnrin ẹgbẹ́ ẹ ṣé nǹkan tó ń ṣe ló ń ṣe àmúbọ́ ṣé nǹkan táwọn ọkùnrin ẹgbẹ́ ẹ ń ṣe ló ń ṣe ayé ẹ ti bàjẹ́ ẹ máa gbọ́ ó ní ambassador endorsement gone wrong ó ní as you all know I don't like rushing to post updates without doing proper findings first àmọ́ o máa ń rush gan ni kẹ́nìbọ̀dì tó post anything ìwọ wàá ti post ẹ̀ síbẹ̀ torí pé o like validation and water ó ní as you all know we don't know the little we know about you you quick post more than anybody nǹkan tó ní nǹkan báyìí bó ṣe máa fò mọ́ nìyẹn igi súnmọ́gi lọ́bọ̀ ẹ fi ń yọ̀ bó ṣe máa fò mọ́ nǹkan tí ò kàn ẹ́ lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ ìyá àti mọ̀mọ́ àti kinní ló ń jà àti Dorcas ló ń jà ṣé o bẹ́ mọ́ kéèsì yẹn ni ṣé o bẹ̀rẹ̀ sí ní update kiri ṣé o bẹ̀rẹ̀ sí ṣe ṣòfò Dorcas ni ó ní àsùyọ́ ọ̀nà wípé òun láìka òun máa fò mọ́ nǹkan kiri ó fojú ọjọ́ tí gí bá máa ṣe sẹ́rẹ́ báyìí tó bá máa rí bọ́ báyìí ibi báyìí la máa wà. ó ní when I saw that Sisi Alagbo was allegedly appointed an ambassador for NWC education part of me congratulated her ìwọ kẹ̀ amẹ̀bọ̀ part of you kọ́ ìwọ ojú ẹ̀ òkè rere ojú ẹ̀ òrè ráyọ̀ o mọ̀ pé yàn ṣàyọ̀ part of you if part of you congratulated her even if it is fake or real you are supposed to put it on your page because it is easy for you to tarnish somebody and drag somebody and you put it on your page but then you ever think that it is so hard for you to put it on your page either true or false shebi you are supposed to at least congratulate her but we don't want here but tó bá jẹ́ pé ó ṣe nǹkan tí ò dá báyìí ìwọ ló máa fò síbẹ̀ tó máa bẹ̀rẹ̀ sí ń drag ẹ̀ think now ṣòro pé wèrè ni wá ni
Only part of me congratulated her. No, if you congratulated her, you should have put it on your post. Torí tó bá ti jẹ́ pé wọ́n ń drag èèyàn báyìí, wàá tètè gbé síbẹ̀, wàá máa kọ epistle, wàá máa kọ lẹ́tà kiri, wàá máa kọ essay ìjàre, wàá máa kọ essay kiri. Bó ìgbà tó di nǹkan ayọ̀ báyìí, òun sọ pé nú ọkàn ẹ ó congratulate ẹ, olórí burúkú ni ayé ẹ ti bàjẹ́, ojú ẹ ò lè ríre, ibi nìkan lójú ẹ máa rí. Wọ́n ní but another part of me was wondering, no be Amebo that we know, na the same Amebo wey we know now. Báwo ni ọkàn ẹ ṣe máa congratulate èèyàn ìwọ tó jẹ́ pé o ò láyọ̀, o ò rí nǹkan ayọ̀ rí, o ò kì í rí nǹkan ayọ̀, o ò kì í rí nǹkan kìíní, ibi ló máa rí wípé ìwọ máa ṣoore, o ò ní tẹ́ǹdì, kò possible, no be you. Ìwọ máa wish èèyàn congratulation, tó bá wish Sisi Alagbo congratulation Amebo, bí o fẹ́ fi gba information ọ̀wọ́ ẹ̀ ni, ìwọ tá a mọ̀ lánàá kó tó dé ni. Tó bá wish Sisi Alagbo ní congratulation, o fẹ́ fi gba information kan lọ́wọ́ ẹ̀ ni, kì í ṣe pé wá lọ́tọ̀ kan. A ti mọ̀ ẹ́ dáadáa lórí social media yá, odun ní ẹ̀ ò kì í ṣàìmọ̀ fólóko, máa gbọ́. Ó ní but part of me, ìwọ tó sọ pé part of you congratulated this person, ó ní part of you was wondering. So sorry, you are 99% wondering because you are fishing. Ẹ máa tọ́ pípé ayé aláyé torí pé ayé tí yín ti bàjẹ́. Ó ní which company would want to partner with her in the middle of this kind of beautiful threesome controversy? Orí ẹ̀ burú ni. Tiwa Savage lẹ́yìn ìgbà tí kíní ẹ̀ leak, ìyá àṣàlì ìgbà tó fẹ́ ṣe orí ìyá àṣàlì tó kú, Tiwa Savage ló kọrin, wọn ò ṣe lè dànù. Orí ẹ̀ ò pé okó àtòbù bẹ̀ ń dẹni, ọ̀rọ̀ ọkọ àtòbù kò dé kọ́tì, kò dọ́rùn, kò débi kankan, ẹ máa rúnra yín lọ ni, ẹ máa ṣe kíni, ẹ máa rúnra yín lọ ni. So kí ló mean pé which company wo ni ò ní partner pẹ̀lú àwọn company tó ti partner pẹ̀lú ẹ̀ kó tó di pé kíní ìṣẹ̀lẹ̀ nǹkan, ṣé wọ́n máa yọra wọn kúrò ni? Wọ́n lè yọra wọn kúrò náà. That is it. Torí pé mo yẹ fún yín ní audience, ó yẹ kó gbójú síbi tó, ó yẹ kó gbójú ní pé kí lẹ fẹ́ ṣe fóun. Ènìyàn àná ní ìhòòhò tí ń jáde ni, àìmọye òòhò, wọ́n lọ délé ikú, òun wórí gbígbọ́, òun wórí tútù, èwo ni òṣà ìsìn bẹ́ẹ̀. Ìhòòhò náà wọ̀ta lọ́nà, ìhòòhò ta là á tí rí, ìhòòhò ta ni ò tí leak. Only in the midst of controversy, he said that company only have a partner. Only then I started seeing some people congratulating her up and down, saying Amebo alábòsí bẹ́ẹ̀ ni, aláyé bàjẹ́ ni Amebo. Kì í ṣe alábòsí nìkan, bó tún fi bẹ́ẹ̀ kún, mo ti tún pásúná orúkọ fún ẹ, aláyé bàjẹ́. Èèyàn ti pìtìpìtì ayé ti bá. Ìgbà tó rí àwọn èèyàn kan congratulate, ìwọ ò ṣe congratulate kó kúrò ńbẹ̀. Bọ́ ó gbọ́dọ̀ tọpinpin torí pé ìránṣẹ́ èṣù nìyẹn. Ìránṣẹ́ ẹkú nìyẹn. You are a narcissist tó jẹ́ pé tóbìnrin wa ti ń ṣe eré ilé ayé báyìí, wàá wá wọ́nà láti mú wọn wálẹ̀ ni. Amebo, wàá máa wọ́nà láti mú wọn wálẹ̀ ni. Nǹkan rere ò kì í ṣojú ẹ̀, nǹkan ibi ló máa ń ṣojú ẹ̀. Ó ní orí àwọn èèyàn tó ń congratulate ẹ̀, ṣé wọ́n congratulate ẹ̀? Àmọ́ ó ní and saying Amebo alábòsí, you thought you could bring her down. Exactly, you tried. Kì í ṣe pé you thought, you tried. Even as at update tó ń kọ́ ẹ̀, you are trying to bring this girl down. Is a thing. Sorry, ó ti mọ́ ẹ lára, ó mọ́ ṣàìdá mọ́. Ìwà ẹni like is bí aláti kékeré bí ìyá ẹ ṣe tọ́ ẹ nìyẹn. Inú ilé yín kì í ṣe ilé gidi, kì í ṣe ilé àlùbáríkà. Kó kẹ́ máa mú yàn wálẹ̀, kẹ́ máa mú wá sì múra ẹ wálẹ̀ ńjọ́ kan. Àmúbọ̀. Yes, alábòsí ni ẹ. You are a very wicked person. Ọmọ yìí ti bẹ̀bẹ̀, ó ti ké, ó ti ṣe kíní. You were updating back to back saying that bẹ̀bẹ̀ o, apology not accepted o, kó lọ para ẹ̀ ní o, mi ò mọ̀ nǹkan tẹ́ fẹ́ jẹ́ kó tún ṣe tí ò ti ṣe. Ṣé kò ní jẹun ni, kò ní fáwọn ọmọ lóúnjẹ ni, kò ní fáwọn workers ẹ̀ lóúnjẹ ni? Kí ló dé tẹ́ fẹ́ pa? Kíní ilé ràn yàn wọ depression. Ọlọ́run ló yọ ọmọdé yìí. Ẹ̀ẹ̀mejì náà rọ̀ṣẹ̀ lọ hospital, wọn ò máa lè fílẹ̀, wọn ò lè dá nìkan fílẹ̀ sórí bed. Ọmọ tẹ́ ẹ rí tẹ́ sọ pé ó bounce back ẹ̀, kò bounce back bẹ́ẹ̀ yẹn. Àwọn èèyàn ló jáde pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ẹ́. Wọ́n ní kó ro tàwọn ọmọ tó bí sílẹ̀, kó ro tìyẹ́ ẹ̀ pé tí nǹkan bá ṣe ẹ́ báyìí, ìyá àgbàlagbà. Àwọn èèyàn ló sá sí ọmọdé yìí o, gbogbo bí ọmọ yẹn dá, Sisi Alagbo dá. Wọ́n ròyìn Sisi Alagbo dá sáwọn èèyàn.
àwọn èèyàn ló jáde tó dúró ti pé wo we are in this together. ẹ̀yin ò lè mọ̀ torí ìlú òyìnbó lẹ́jọ́ kò sí kò ayé ò yẹ yín ríṣẹ́ ṣe ń bẹ̀ ríṣẹ́ ṣe ń bẹ̀ ọmọ yẹn àwọn èèyàn dìde sí ibi tó ti ṣoore sí tí ò expect gbogbo wọn dìde sí ni pé ọmọ yóò jẹ́ bẹ́ẹ̀ ọmọ yóò ṣe kíní gbogbo wọn ìgbà tó rérò tán dúró tì lọmọ yẹn má tó ṣẹ́rọ̀ pé sọ àwọn èèyàn nífẹ̀ẹ́ ohun tó délé bẹ́ẹ̀ ni ọlọ́run tẹ̀ yọ pé kò tẹ̀ tí parẹ́ ìdànù kó tó rí báwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ ìfẹ́ tó rí táwọn èèyàn wá táwọn èèyàn ń pè táwọn èèyàn ń check ọ̀nà kó tó dé ṣọ́ọ̀bù ní ọmọdé wọ́n ní èrò ti kún wájú ṣọ́ọ̀bù ẹ̀ tó sọ fún pé kó mọ́kàn kò sí nǹkan kan kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run bọ̀ ẹ̀yin olórí burúkú ẹ̀ jókòó sọ́nà ẹ̀ ń búlì ẹ̀ ni ó bẹ̀bẹ̀ ẹlẹ́ẹ̀gbọ́ ó ń sunkún ẹlẹ́ẹ̀ni gbá ayé ẹ̀ ti bàjẹ́ àmẹ̀bọ̀ bẹ́ẹ̀ ni ò ní ṣà nǹkan tó dáa jẹ tó fi jẹ́ pé kó mú obìnrin kẹ́ máa mú obìnrin kẹ́ máa ba ayé wọn jẹ́ ṣóun ló máa kọ́kọ́ dóko ni àbóun ló máa kọ́kọ́ ṣe tẹ́lẹ̀ sùn wọn ìyá ní òdòkó náà bíbí yín ni ẹ̀yin alábòsí òṣì àdèmọ́ bó ṣe máa ń rún yín bíi pákó lórí bẹ́ẹ̀dì wọ́n á rún ẹlòmíín rún kúrú ó wọ̀ sí ju tírísọ̀mù yẹn gan lọ ẹ̀dẹ̀ máa dórí social media máa ṣe bíi Saint Mother Teresa ẹ̀yin táyé yín ti bàjẹ́ yìí ṣe bó fẹ́ pọ̀ ọmọ ọlọ́mọ dànù ni ẹ mọ̀ pé búlì máa ń pààyàn ni ó ti ṣe mistake ó ti mọ̀ kò ní ṣe mí mọ̀ ẹ̀hẹ́ kílẹ̀ tó fẹ́ in fact ó tiẹ̀ ṣe mí ìgbọ́n ilé ayé láti bá mistake èèyàn máa ṣe mistake nìyẹn ọ̀dẹ́ máa lẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ni tó o bá ṣe mistake ilé ayé ò lógo nìyẹn you will make mistake you will start up again you will crumble you will get up again and keep going nǹkan tó ń pè ilé ayé bọ̀ ẹ̀yìn ayé yín ti bàjẹ́ téèyàn bá ti ṣe mistake báyìí ẹ máa blog nítorí pé rówó ilé san torí pé jẹ́ nǹkan kan ní nǹkan kan rówó ilé san rí nǹkan kẹ́ máa bà ayé èèyàn jẹ́ ibẹ̀ lẹ́yìn tí máa ń derive joy kí ló dé náà bẹ́ẹ̀ ni alábòsí ni aláyé bàjẹ́ ni mo tún pa sún orúkọ fún ẹ aláyé bàjẹ́ ni ó fẹ́ pọ̀ ọmọ yẹn sọnù ìwà àti ìyá òṣì ìyá àjàràbùkà ìyá rádaràdà tó wà ní Dublin tó ń sọ pé kọ́ ọmọ ọlọ́mọ gbọ́mọ ni tó ń sọ pé ó ń fi nǹkan tó bá ti ṣe tírísọ̀mù ó fi ń ṣògùn owó tó sọ pé ọmọ yẹn ta fídíò tí ò clear ó ló ń ta fárabò ni tó ní kọ́ lọ arrest ọmọ ọlọ́mọ olórí burúkú aláyébàjẹ́ ó ti ṣèdọ̀tí ju gbogbo ẹ̀ lọ ó tún fẹ́ make sure pé òun tún mú ṣe ọmọ yẹn wálẹ̀ ìyá tó ń ṣiṣẹ́ fún yẹn ayé ìjọba àbàjẹ́ papọ̀ ni ìyá tó ń sọ pé kò yẹ kó jẹ́ kí Sisi Alagbo tágbó mọ́ ṣé ó bó ìyá ò sí online ni ẹ̀yin èèyàn mi how can somebody that is a fugitive máa sọ pé kán máa arrest èèyàn kan lọ́lẹ̀ èèyàn ló kópa is that not crazy? ẹ máa gbọ́ pònú yìí tó wà lórí reverse psychology nsìn ìgbà tó ti rí pé ilẹ̀ ti mọ́ bá ẹ kò síbi tó lè sá sí gbogbo ayé wo àwa la máa tú àṣírí ẹ̀ tí gbogbo ayé máa mọ orí èèyàn tó jẹ́. Tell me how many people have you celebrated on your platform? How many people ló tẹ̀ ti ṣe tó ti rò pé it has happened ó yá move on o. Gbogbo àwọn tó drag Sisi Alagbo wọn pátápátá ló ti jáde pé okay ó ti bẹ̀bẹ̀ don't do that again o move on. Àyàtọ̀ sẹ́yìn apology not accepted, this not this, that not that, kó lọ kó sómi, kó lọ kú dànù. That is where you derive your joy, destroying people's lives. Bó ṣe ń ṣe ìyá àdàrà pa ẹ̀rìn pé kán ti ṣọ́ọ̀bù ọ̀tọ̀ ọmọ yẹn pa kó má rí nǹkan ṣé tó bá ti ṣọ́ọ̀bù pa tí ò bá rí nǹkan jẹ kì í ṣe suicide kan ní kò ní lọ kó sómi ni ikú kọ́ nìyẹn ni ẹ̀yin aláyé bàjẹ́ ó wá dé sí wọn lórí reverse psychology fún ọmọ kékeré ló pè wá ni àmọ́ nǹkan tó dánwò lára ni wọ́n ló ti tó bẹ́ẹ̀ yẹn sọ pé ò ní gbọ́ ta lójú wá tí ń sí ta lẹ́sẹ̀ wọ́lẹ̀ ń sẹ́ ta ló wá explain sí amẹ́bọ̀ tójú ò tí ẹ̀ ń sìn ṣẹ́sẹ̀ ò wọlé ń sìn ẹ máa gbọ́ ó ní I was seeing people saying amẹ́bọ̀ alábòsí you thought you could bring her down exactly and all sort of things. I was just wondering are some people really this gullible? Yes, leave us, let us be gullible. The Quran and the Bible they read, they tell us forgive each other. Bíbá bẹ́ẹ̀ ṣe ń forgive well on. Forgive one another. Bẹ́ẹ̀ni, God did not tell us pé ká gbé sínú tẹ́ni ẹ máa fi kú dànù. Tọ́ta Sisi Alagbo bá lọ parẹ́. Ẹ jọ̀ọ́, báwo nìyẹn ṣe benefit mi? Ṣé mi mo máa kọ́ ọmọ tí mo máa tọ́jú àwọn ọmọ ẹni? How is that going to benefit me? Ẹ dẹ̀ mọ̀ pé ilé ayé tá a wà yóò gbẹgẹ́.
Michi lásán náà drag ìjọ yẹn tó lọ mọ ipo tó ń da ipo pọ̀ mọ́ sniper. Now imagine somebody, ìwọ Michi ò tí jáde. Now imagine somebody like this. Tí gbogbo ayé dẹ̀ kanu sí lórí ṣe fẹ́ pa ni. Yes, we are gullible. If you want to jẹ́ kí a wà gullible. If it means to save somebody's life, that's what you call gullible? I enjoy it. Let me be gullible. Torí olórí burúkú ni o kì í tún nǹkan ṣe. O kì í tún ayé èèyàn ṣe, o máa ń ba ayé èèyàn jẹ́ ni. So leave us, let us be gullible. Forgiving somebody. Nǹkan tó wà nù ìwé mímọ́ nìyí. Ní ká dáríjì ra wa. Bọ̀ ibo ni ẹ̀yin ti ń kàwé tiyín tó jẹ́ pé ní ẹ̀mí ìdáríjì. Torí pé ẹ fẹ́ ṣe social media. Might pé èèyàn kan lè ṣe kinní. Call us gullible. Yes, we are gullible. Bọ́mọ yẹn ò ní kú fún anybody, kò ní kú fọ́tayọ̀. Bẹ́ẹ̀ ni, kò ní kú fọ́tayọ̀. Ẹ̀yin fẹ́ sọ̀rọ̀, ẹ fẹ́ búlì ẹ̀dẹ̀ fẹ́ káwa náà ká sọ̀rọ̀, ká sọ fún pé má worry o. With time, everything will go down. With time, people will forget about it. So that ọkọ ẹ̀ máa balẹ̀. Wọ́n gbé dìgbàdìgbà. Wọ́n fa ẹ̀jẹ̀ sí lára. Tẹ́lá rí bọ́ ṣe ń gbé. Tẹ́lá rí kò máa jẹun lọ́mọ tá à ń sọ yìí. Kò máa lè jẹun. Wọ́n máa ń kọ́ bẹ́ẹ̀ kiri kúrò nílé ni kó má lọ hàmà rẹ̀. Wọ́n máa lè fi ilẹ̀ wọn lè dá fi ilẹ̀ sínú yàrá. Ṣe ló ń wẹkún mu tó ń ké tí yẹn ń ké náà. Olórí burúkú ìwà ń pè wà ń gullible. Kí ló ṣẹlẹ̀? Ọlọ́run kan sọ pé òun ò fẹ́ pẹ́ lẹ́ṣẹ̀ tí ó bá ṣe pé ó ronú kú àjà. Kí wà ní ti wèrè yàmẹ̀wọ̀ yìí tó dẹ̀ fẹ́ búlì ọmọ náà mọ̀ pa? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gangan náà? Only someone does something wrong, we call her out and debunk her lies. Yet somehow the people who actually did wrong suddenly become the victim. She did something. No, let me tell you something. She's the victim. Take it or leave it. She is the victim. This thing has happened. What is she? Three somewhere láti January àbí February. Ó dà méjì náà ṣe wọ́n ṣe kan January, wọ́n ṣe kan February. They did not have any intention to release this thing. It's leaked. So she's the victim. I mean, go to school. Nǹkan tó ti ṣe in February, January, tó wá fẹ́ release ẹ̀ wọ́n ti release ẹ̀ náà. She's the victim. They did this thing for fun. Àìmọye òwò ẹlòmíì tó wà lọ́wọ́ anybody. Bẹ́ẹ̀ni, they did it between themselves. This is what they enjoy to do. And they were doing it, they were having fun. They were not hurting anybody. Wọ́n hurt èèyàn. Wọ́n fàdíyà. Wọ́n gbé ọmọ kékeré ọmọ 14 síbẹ̀. Kọ́mọ bá ṣe. Wọ́n ṣe forceful entry. It's not RAPE. They enjoy their adults. Wọ́n àtọkọ tó dẹ̀ fẹ́ sílẹ̀ lọ́dọ̀ ṣe kìí ṣe pé lọ ṣàgbèrè ń ta. Ìyẹn ni ò bá tẹ̀ dùn sọ tó bá yẹ pé ọkùnrin míì láká ń bẹ̀. This thing, she mistakenly uploaded something. Ọ̀tọ̀ nìkan tó fẹ́ upload sórí group, ọ̀tọ̀ nìkan tó upload. Ó dẹ̀ delete ẹ̀, wọ́n gbé. Wọ́n ṣe kí ni, wọ́n viral. So she is the victim, amebo. She is the victim, that's why she's crying. In case you don't understand. Àìmọye situation tí yàn ti máa bára ẹni ayé tí ń ṣe pé yàn rò tẹ́lẹ̀ bẹ̀ ṣe bí ilé ayé ni. We are all going through it and figuring it out. If she's not the victim, will she be crying like that? Will she have to close her shop down? Ìgbà tó jẹ́ pé ẹ̀yin ò ṣiṣẹ́ owó, ó mọ iye ọjà tọ́mọ yẹn ń dìlì bá pàdé ni, ó mọ countries táwọn èèyàn ti ń rajà ni. Ọmọ yẹn ti ṣọ́ọ̀bù pa ni, kò máa lè lọ ṣọ́ọ̀bù. Kò máa lè ṣiṣẹ́. Kò máa lè jẹun. Hospital ló máa wà. Wọ́n tún discharge wọ́n tún gbé padà. Ọmọ yẹn ti kú tán Ọlọ́run ló máa yọ. So ta ló ń pè victim tí ó bá jù yẹn lọ. But you people don't care. Ìkàtẹ́ fẹ́ ṣe torí monetization. Owó ikú, owó ẹ̀sìn, owó ìbànújẹ́ tẹ́ máa gbà. Kí ẹ pé ó kú ó yè kò sí nǹkan tó kàn yín. Ṣé yí vibes bó ṣe rí kàtàkàtà yẹn. Ṣèbó rí fídíò kí ló dé tí ò fi pull out. Ó ní àṣẹ Ọlọ́run bá ń dárí jì wá. Ó ní who am I to judge you? Ṣé yí vibes bó ṣe rí yẹn. Ó ní who am I to judge you? Ó ní you are still in this thing. Torí ó mọ̀ pé tí tóun bá tún gba contract yẹn lọ́wọ́ Sisi Alagbo, ó mọ̀ pé á tún hard to depression ara ọmọ yẹn. Nǹkan tó ń pè léyàn ni. Ẹ̀yin olórí burúkú yìí. Ìwọ tó ò lógo, tó ò ní content, tó ò ní ìwúlò ọ̀kan ní society, amebo.
ṣé oríṣẹ́ ṣe ló wá jókòó sórí social media tó ń búlé àwọn obìnrin káàkiri tó ń wọ́nà láti gbé wọn ṣubú ìwọ tó sọ fún wa pé dọ́kàsì máa wọ kómà. So who is now the victim then? Nígbà tó ń sọ fún wa pé dọ́kàsì máa wọ kómà. Ọlọ́run ló yọ Sisi Alagbo ọ̀rọ̀ kékeré tá ń drag lórí social media ẹ̀pọ̀ ọkọ ẹ̀kú fún ẹ̀pọ̀ ọkọ ẹ̀ ṣe kíní kan yìí ó ti lọ fà ọmọ yẹn mentally she's not okay nígbà yẹn Ọlọ́run ló máa yọ nǹkan tá à ń sọ ẹ̀kọ́ là mọ̀ wá sọ mọ̀ ọkọ tó ń pè nìkan búlé èèyàn lórí social media ṣá dẹ̀ rí wọn bẹ́ẹ̀ ni kò lè jọrú àwa wèrè tẹ bá gbogbo yín Ọlọ́run tó mi mú bẹ́ẹ̀ ni kẹ lọ pé wá Ọlọ́run ní délé pé torí pé ẹ̀rọ ọmọ yẹn bẹ́ẹ̀ pé kò lè sọ̀rọ̀ bó ṣe wà yẹn yàtọ̀ sí pé kó gbọ́nra kó gbọ́ndì kò lè ṣe nǹkan kan kò lè sọ̀rọ̀ kò ní jókòó tí yìí lọ́rùn ìyẹn lórí burúkú yìí she's the victim torí ẹ̀ ni ó lùzì owó ó lùzì shame tọmọ yẹn go through kí ló ń pè victim tó bá jù yẹn lọ hospital tó ń sùn ẹ̀jẹ̀ tó ń fà sí lára kò má lè jáde wọ́n máa fọ́ọ̀sì ẹ̀ jáde ní níjọ́ Monday kò má lè jáde wọ́n máa fọ́ọ̀sì ẹ̀ jáde ní gbogbo èèyàn ló ń pè dandan ni kó jáde so who is the victim tó bá jù yẹn lọ ìwọ ò lè fi wọ́n náírà ẹ báyọ̀ ṣeré náà wà mẹ́bọ̀ now imagine how many days tọmọ yẹn fi ti shop ọjà ọlọ́jà delivery oní delivery àgọ́ Alagbo ẹlòmíì àgọ́ fibroid gbogbo ẹ̀ tó fẹ́ rà tó bá yẹ pé ọ̀tá ọmọ yẹn kó sómi gbogbo ẹ̀ lọ nìyẹn ẹlòmíì ò ní rí ọmọ bí torí pé kò rágbó ẹgbà kì í ronú kì í western of nǹkan tẹ́ ń ṣe kì í rò ó ti ṣẹ̀ ẹ̀bùn ló sọ yìí ó ní ó ṣẹ̀ wọ́n bá wí kí ilẹ̀ tó fẹ́ oní kò tún ṣe victim níta bá wá pa á tán ni wọ́n á sọ pé victim ni àní ayé ń ṣe àmẹ́bọ̀ ayé ń ṣe ológun ẹ̀jẹ̀ ó ní so I decided to do my own research of course ìwọ tó sọ pé ó fẹ́ ṣe congratulations lórí èèyàn ṣé inú ẹ̀ dùn dé bẹ́ẹ̀ ṣé inú ẹ̀ dùn rí lórí social media tó máa sọ pé ó fẹ́ ṣe congratulations fún yọkọ̀ ó ṣe rí ni àmẹ́bọ̀ ó kéèyàn kú oríire rí ni fọlá tó gbé sórí ń sìn ṣe nítorí pé kí ni ó fẹ́ fi pẹ́pẹ́ ẹ̀dọ̀ ká sí fọlá tó ń post back to back ṣé o ṣe from a good will tó bá ń post èèyàn ṣé àti mọ̀ ẹ́ lórí social media pé you are only posting that person because o fẹ́ fi pẹ́pẹ́ èèyàn o fẹ́ fi báyọ̀ kọjá ni àmọ́ ẹ dáadáa mẹ́bọ̀ gbogbo ìgbà tí peace wà akàn ń ṣe bíi pé èèyàn ò rí ẹni nà àmọ́ ẹ dáadáa àmọ́ ológun ẹ̀ adẹ́ẹ̀mọ̀ gbàgbé àmọ́ ẹ dáadáa gbogbo ìgbà tí peace wà àkọ́fẹ́ expose ẹni bọ́ sìn kò ní dá fún peace. Even you yourself, you will be exposed. Bẹ́ẹ̀ni, kò ní dá fún peace mi kíbi tí peace bá wà. Ó dá o kì í ṣèyàn gidi. Olórí burúkú gidi ni ẹ̀. Àmẹ́bọ̀, ayé ẹ̀ ti bàjẹ́. Èèyàn táyé ẹ̀ ti bàjẹ́ tó ń wá ẹni kúra ní àmẹ́bọ̀. Ó lóun ṣe research tó. I check NWC Education's Facebook, Instagram and TikTok page. So Sisi Alagbo gbé fídíò síbẹ̀ ìwọ ń wá kiri òun tú díẹ̀ kiri ṣé o ní ayọ̀ fún ara ẹ̀ mo gbé fídíò sórí péèjì mi ṣé tí ò bá ẹ ṣáàrí tó wọnú ọ́fíìsì yẹn tí ò bá ṣe endorsement ṣé o máa sọ pé òun ṣe endorsement ni àbẹ́ ẹ̀rí inú ọ́fíìsì ẹ̀rí tó sign contract ìwọ ló ń wá díẹ̀ kiri àti last year àti this year àti future year ó ti ṣe náà ni ó gbé síbẹ̀ náà ni ọ̀ ìwọ ló ń wá kiri pé ṣé lóòótọ́ ló gbé síbẹ̀ ibi tí mo ti mọ̀ pé o ò láyọ̀ nìyẹn kó o ti ẹ̀kọ́ congratulation kó wá kúrò lórí ẹ̀ àwọn nǹkan tó bú Sisi Alagbo gan a lot of people gan kọ congratulations síbẹ̀ kó tó gbé fídíò yẹn síbẹ̀ ó máa ní nǹkan tó rí
àbí nǹkan tó ṣẹlẹ̀ ó daft ni. Wọ́n sọ pé last year ló ti ṣe fídíò yẹn, bóyá àwọn yẹn gan ló reach out sí pé kó gbé fídíò yẹn síbẹ̀, ta ló mọ̀. But because you people don't understand anything, you just see things from your own perspective and just assume that gbogbo èèyàn ló ń parọ́. Ìṣáà ṣe AI, tábà sọ pé AI ni. And her video, now she entered the place and she put it there. There will be a reason for that, but you cannot think far. There will be a reason for this girl posting this kind of video. I then went a step further. Èèyàn tó sọ pé òun fẹ́ congratulate èèyàn òun fẹ́ congratulate ọmọ yìí ló tó sọ pé òun went a step further. You cannot just, it will take you less than 1 second to wish this girl congratulations, but you were going from TikTok to Instagram to Shekini, who don't talk with me ọmọ. Why they were being pé wọ́n pè lálábòsí. Kí ni title tá máa fún ẹgbà yẹn? Only I then went a step further and asked one of my students to contact the company directly. But you cannot contact Sisi Alagbo. But you went ahead to contact the company. Only according to the response they got, the video Sisi Alagbo shared was actually from last year when she was made an ambassador. They also reportedly said they have nothing to do with our recent post, which explains why they didn't repost or acknowledge it on any of their pages, likely to avoid damaging their reputation. How do we ìwọ ò ṣe gbé voice èèyàn tó sọ bẹ́ẹ̀ amẹ̀bọ̀? See, amẹ̀bọ̀, you are as useless as mọ̀mọ́ eléwéńjẹwé. Àràbù náà ló ṣe ra yín. If you post anything and you cannot post the proof, tó lè gbé evidence jáde, àràbù ló ra. You never wish Sisi Alagbo well. I don't know what. Ó ní mo sọ pé ṣé ẹ fẹ́ jọ dókò kan náà ni, àbẹ ti jọ dókò kan náà, àbó tó ṣe kò gbà, àbó fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ kò fún ẹ. Because there's more to this hatred tó kàn genuinely ní somebody. There's more. There's more to this hatred. Kì ní ṣe pé o tún láàkì yẹ kí mọ́. Ó ṣe nǹkan kan fún o bó sí ẹ rí. But you just decided to, obìnrin tó bá ti ń ṣe dáadáa ní ayé ní àmẹ̀bọ̀ ló máa hate torí pé kí ni ayé tí ò dáa àsọkùnrin kò rí nǹkan kan ṣe ní ayé. Evidence pé o pè wọ́n ní ọ́fíìsì yẹn pé nǹkan tó sọ fún ẹ lélẹ̀, gbé evidence ẹ jáde. Olórí ọmọ àlè ni ẹ tó bá gbé jáde. Ṣùgbọ́n ṣe investigative journalist ni ó yá lọ gbé evidence ẹ jáde. Because ó wáyé pé lóòótọ́ náà sọ bẹ́ẹ̀ ó yẹ kán gbé sórí page wọn. Number 2, kí ló dé tó pè Sisi Alagbo? Àbó ò ní nọ́mbà ẹ̀. Kò pè directly. Kò dẹ̀ béèrè àbí kò sọ fún student ẹ̀ kò pè. Pé nǹkan báyìí náà sọ nípa báyìí. Kí ló rí sọ sí? Sórí páyé ẹ̀ ti bàjẹ́. Àwa ló fẹ́ máa lò fún. Ẹ máa gbọ́. Only this honestly make me wonder about the level of lies being pushed to the public by Sisi Alagbo. What do you think? Mélòó tí Sisi Alagbo fi parọ́ fún yín? She's not a blogger, she's not a speaker. Àgbo ló ń tà. Sex tape leak. Yàtọ̀ sí yẹn, òun àti engineer Akim wọ́n fẹ́ra wọn. Kò sí nǹkan kan. Engineer Akim gan náà wọ́n drag kì í ṣòun pàṣẹ wọ́n drag wọn náà wọ́n nítorí wọ́n ṣe pẹ́pẹ́ dẹ̀ pẹ̀lú ọkọlọ́kọ. Wọ́n drag engineer Akim. Yàtọ̀ sí láyìn gbogbo gbà yẹn. Is there any other thing that happened? This is Alagbo tí wá sọ lórí social media tó wá jẹ́rọ́. So where are you bringing lies from? Àbí kò gba ambassador ló lóun gba ambassador. Only this honestly make me wonder about the level of lies. Sisi Alagbo has never said anything to the public. Ọjà ẹ̀ ló máa ń polówó. Papa Supe àtọjà ẹ̀ ó máa gbọ̀n díta jẹ́ ẹni. So where are you bringing the level of lies that are being pushed by Sisi Alagbo to the public? Where is that coming from? She's not a blogger. So what has she said that is a lie? What narcissist? What has she said? What has she posted that is a lie? The ambassador, either from last year or this year, she collect ambassador, or she no collect ambassador. So what has she said
that is a lie. What has she posted that is a lie? These people are just out there. Èmi ń sọ kíní kan fún yín, ó lè jẹ́ pé ìkanra Dorcas ló ń mú fún Sisi Alagbo. The new Dorcas cannot fail because she get Ogba for her and she gets crazy speaker. Now they are looking for Dorcas vendors to shaking it, to pull them down. Wípé at least tẹ́lẹ̀ yóò bá ṣe eléyìí máa ṣe. Nǹkan tó ń ṣe nìyẹn. Kì í ṣe pé Sisi Alagbo ṣe ẹ pàṣẹ. Tí o bá dẹ̀ sọ pé Sisi Alagbo ṣe kí ló ṣe fún ẹ? Fi Quran búra àbí Bíbélì kò fi búra wípé ìjà tó ń bá Sisi Alagbo jà it's not because of Dorcas. Fi gbogbo nǹkan tó nílé ayé fi búra. Tó bá bímọ fi àwọn ọmọ ẹ̀ kó fi ṣe búra pé ìjà ìkanra tó ń fi mọ́ Sisi Alagbo ṣebí torí Dorcas ni. Because expectation yín lórí Dorcas ni pé ẹ fẹ́ jábọ́ bọ́ Ọlọ́run fún yín ṣe ẹ wá ń wá gbogbo èèyàn tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ tẹ́ fẹ́ rí dànù. Mẹ́bọ̀ ó jì ní gbogbo wa nínú géèmù ó ti gbàgbé ni ó jì ní gbogbo wa nínú géèmù ẹ̀ ó lè ló fáwọn wèrè tó ń kọ́mẹ́ǹtì lọ́ndà ẹ̀ o ṣe wọ́n pàwọn yẹn nǹkan tó bá ti gbé fún wọn náà máa jẹ bọ́ ṣọ́ra wà àwárọ̀ ọ̀kan tààrà wáyé. Only at this point, I fear who no fear Sisi Alagbo. Kí ló fẹ́ bẹ̀rù ẹ̀ fún? Kí ló ṣe tí mo fi máa bẹ̀rù Sisi Alagbo? Kí lọmọ yìí ṣe? Ẹ jẹ́ àbẹ̀rẹ̀ kí ni Sisi Alagbo ṣe? Surely you cannot just make an allegation or accusation like that. Give us exactly what she has done. Kí ló ṣe? I think this is from Ashewo blog. Only people ruin good things. Àwọn èèyàn máa ń bá nǹkan tó bá dáa jẹ́. Only they are unhappy that you are happy. Inú wọn ò dùn torí pé inú ẹ̀ ń dùn. They are sad that you are dancing. Inú ń bí wọn bó ṣe ń rí Sisi Alagbo tó ń jó. Your wins and success upset them. Gbogbo bó ṣe ń ṣe rere ilé ayé bọ́lọ́run ṣe ń gbà fún ẹ ó ń bí wọn nú because what they wanted ni pé kó má rí nǹkan kan ṣe tó ń tajà tó jẹ́ ń ta wàràwàrà. Announcing your blessings crush their hearts. Gbogbo nǹkan tó lóun bá ti wá ṣe fún ẹ ní dáadáa ó máa ń ṣe kí ni ó máa ń banú wọn jẹ́. This is why the adage of tíṣu ẹni bá tà a máa ń dọwọ́ bò jẹ ni. Ṣé mo pé Sisi Alagbo mọ̀ pé òun lọ́tà? Ọ̀tá tó ṣe tọkọ̀ dédé ṣe kí ni tọkọ̀ dédé bẹ̀rẹ̀ sí í lára ẹ̀ tó ń bínú ẹ̀. Ó ní you hit your yam. Ever since Wonuola was seen with City Boy movement, she has not rest. Ṣé rántí Wonu? Ọjọ́ tó ti rí pẹ̀lú City Boy náà ti gbógun ti ọmọ èèyàn ò sí lórí Facebook tẹ́lẹ̀ kò wọ́n update kò ń ṣe anything. Ọjọ́ tó ti rí pẹ̀lú Ṣèyí Tinubu Cubana chief priest nínú wọn ti bàjẹ́ láyé wọn ti bàjẹ́ lórí social media ẹ̀dẹ̀ máa kéwù mi. Wọ́n ní dancing Papa Supe and showing others ready for dispatch upsets people. God bless you. Bọ́mọ yẹn ṣe ń jó Papa Supe tó ń gbọ̀ndì tó ń páàkì ọjà tó ń páàkì ọ̀dà tán tó jẹ́ pé ẹ̀gbọ́n lè tó ṣe lénìí. Àgbo fibroid tán ṣe ẹ̀sìn ó ti tán Monday náà sí ó ti tán. Wọ́n ṣe ń rí ọmọ yẹn tó ń tà wàràwàrà báyìí inú ń bí wọn ni. Inú ń bí wọn inú ń dùn especially mọ̀mọ́ tí ò rí nǹkan kan tà mọ́. Wọ́n ní frequent flyer to Naija upset fugitive that cannot go. Dorcas tó ń fò kiri kó tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ Dorcas àti wà Naija láwa yìí ó wọn àwọn bí mọ̀mọ́ nínú tí ò lè fò lọ anywhere. Tí mọ̀mọ́ ò lè lọ anywhere. Wọ́n ní display a full stock shop upset those
that have bankrupt theirs. Wọ́n ní ṣọ́ọ̀bù ẹ tó kún dẹ́nu tó kún chọ́chọ́, ó tún kọjá wọlé gbogbo ẹ̀kún chọ́chọ́, ó máa bí wọ́n nú. Àwọn tó jẹ́ pé wọ́n ti náwó jẹ, wọn rí nǹkan kan tà mọ́, ọjà ti ṣe kí ni, òkúta ti wọnú ọjà wọn. A mother with a child in jail want to see yours destroy. Bẹ́ẹ̀ ni o, àwọn àǹtí nìyẹn, àǹtí ìyá Mohbad tó wà Manchester. Ṣó ti yé yín? Bẹ́ẹ̀ ni, ìgbà tó ti jẹ́ pé ọmọ ẹ̀ ti wà níbi tó wà, inú náà máa bí tó bá rí ọmọ ọlọ́mọ tó ń ṣe rere. Wọ́n ní display monetization payout offset who cannot get. Mọ̀mọ́ nìyẹn, mọ̀mọ́ ò rówó. Mọ̀mọ́ ti gba monetization lọ́wọ́ mọ̀mọ́, ó máa bí mọ̀mọ́ nú. Ṣé rántí pé lẹ́nu ọjọ́ mẹ́ta ni mọ̀mọ́ tó bu MHM jẹ, torí pé MHM ń play show ẹ̀, òun ò dẹ̀ rówó gbà, MHM dẹ̀ ń gbowó lórí show yẹn. Wọ́n ti jẹ́ MHM ń sọ fún wa pé òun ò rí kọ́bọ̀ gbà lórí ó lóun ò rí kọ́bọ̀ gbà. Mọ̀mọ́ ti rò pé MHM àti fi show òun make owó. Only successful NGO will be PhD by failure that cannot build theirs. Bẹ́ẹ̀ni, people cannot ruin what they don't have. Be guided. Ṣẹ́rí orí social media tó bá ti lè ní one step ahead báyìí, ogun ti dé o. Tó bá ti lè wà one step ahead, tó bá ti rí pé ayé ẹ̀ ti fẹ́ máa align báyìí, ogun ti wọ̀lú o. Wọn ò fẹ́ yẹn o. Wọn ò fẹ́ yẹn o. Ibẹ̀ náà o ti ní problem bẹ́ẹ̀. Amebo, mi ò hate ẹ o, but bó ṣe wà yìí, sórí bó ṣe wà yìí, o ti fọwọ́ ara ẹ bàtà ara ẹ jẹ́ o. Sórí pé ọ̀tọ̀ ní blogging, ṣebí blogging lélẹ̀, fracas lélẹ̀. Ọ̀tọ̀ ní pé ká bá tèèyàn jẹ́. Èmi ò ní bẹ́ẹ̀ fọwọ́ sí láti bá tèèyàn jẹ́. Torí pé èmi náà bímọ tèmi, èmi náà nílé ayé tèmi. Ọ̀tọ̀ ní blogging, ọ̀tọ̀ ní fracas, ọ̀tọ̀ ní pé kéèyàn máa jókòó, kéèyàn máa ṣọ́mọ làkejì pé ó kú bí tó fẹ́ gbé gbà. Nǹkan tí mò ń jẹ́ kó yé ẹ nìyẹn. You are very wicked. Ìwọ ò mind tẹni tó bá máa bàjẹ́, títí ẹ bá ti lè, kí tí ẹ ṣáà ti dáa ni, kí gbogbo ayé ṣáà máa rí ẹ lókè ni. But mo sọ pé ẹni tó gbẹ́ kòtò má gbẹ́ jìn, torí èèyàn tó gbẹ́ kòtò fún àti wá àtẹ́ni lẹ́jọ́ ń lọ. Nǹkan tí ò yé ẹ nìyẹn. Nǹkan tí ò yé ẹ nìyẹn. Àtọ́ní kòkó àti kòkó ẹ̀, bọ́rọ̀ yín ṣe rí nìyẹn. Òun tọ́ pinpin ọmọ ọlọ́mọ, òun ṣọ lẹ́sẹ̀ ṣọ lọ́wọ́, olóhùn parọ́, kí ló fi parọ́? Òun manipulate public. Ó ní ẹ, wà á kọ́kọ́ push, wà á kọ́kọ́ tí wà ṣáájú. Wọ́n ní ẹ, ó dẹ̀ fẹ́ congratulate ẹ o, ẹ máa gbọ́ wèrè. Ṣé ń gbọ́ wèrè? Ó ní nǹkan ọ̀fẹ́, ó ní a sọ bí péyàn dáadáa lọ. A wá fi gbogbo eléyìí tó kù àfi báyé ẹni yẹn jẹ́. Ó ní mo dẹ̀ fẹ́ congratulate ẹ. Ó bá congratulate ẹ kó kúrò ń bẹ̀. Kó má tẹ̀ wá jẹ́ pé àtọ̀dọ̀ ẹ ní gbogbo kìíní yẹn ti máa jáde. Kí ló dé ṣe pé ìwọ ló lọ tọ́ pínpín? Ìwọ ò lè congratulate èèyàn, àmọ́ ẹ náà níbo? Nǹkan rere máa wá ti Násárẹ́tì ẹ̀ wá bí? Kò possible. Ìwọ tó lọ ń pe Queen Mother tó sọ pé kán yọ Alábìkẹ́ kúrò, tó ń sọ fún wa lórí social media, tó ń gbé chat Queen Mother jáde, tó ń sọ fún wa pé Alábìkẹ́ ṣo ti réyàn tó pé ẹ̀, àwa là ń rán things. Ìwọ ló wá sọ pé ó fẹ́ congratulate èèyàn kan, Amebo kúrò gbá lẹ́nu ẹ̀. Àmọ́ ẹ dáadáa, ojú òkè ń rere. Ibi tó ti ń bá tèèyàn jẹ, tẹ bá ń wá, ẹ máa bá Amebo ń bẹ. And it take one to know one. Tí ẹ ti bàjẹ́, torí ẹ̀ ló ṣe ń wéyàn tó fẹ́ bà tiẹ̀ jẹ́. Àjẹgbodò ní ẹ tó ń wẹ́ ní gbọ́n. Pẹ̀lú bó ṣe ń ṣe fún Sisi Alagbo, èlò ló ti wá pa. Orí bó ṣe ń kó kiri, tó ń kó ṣó.
tó gbé show video kò lè tó o mọ̀ pé bẹ́ẹ̀ náà ni ilé ayé is all karma òun náà tó máa dájọ́ fún ẹ. ibẹ̀ náà ni ìwọ náà máa gba karma ẹ̀ wàá máa gba dájọ́ tiẹ̀ torí ọ̀bàyéjẹ́ ni ẹ̀ náà ẹni tó ń bá tọmọlàkejì ẹ̀ jẹ́ ni ẹ̀ ìwọ náà máa kó karma ẹ̀ ó máa kan àbùkù no congratulate Sisi Alagbo ìwọ kẹ̀ ìwọ tá a mọ̀ lánàá kó tó dé nù ìwọ ṣe rí anyways o má wọrí mo ṣe pàlọ́ fún ẹ náà orí ẹ̀sìn tiẹ̀ ó ń bọ̀ ojú ẹ̀sìn ẹ̀ ti ṣú báyìí ó máa tó rọ̀